a kí gbogbo ẹ̀rọ olùfẹ́ wa tẹ̀ ń wà nílé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà níbikíbi tẹ́ ẹ bá ti ń wò wá àwa bẹ̀ yín ni àwa rọ̀ yín ni ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa lórí ọ̀rọ̀ tó ń lọ lílù Nàìjíríà òun náà ni a fẹ́ play fún wa mo wá bẹ̀ wá ni mo rọ̀ wá ní ẹ jẹ́ ká fìdílé nǹkan kí a jọ fa balẹ̀ gbọ́ ohun tó fẹ́ play fún wa yìí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn mùsùlùmí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nìtì gbogbo àwọn ọmọ kíláà jọmọ kóòtù òjíire náà ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́ ohun tó ń bọ̀ yìí kì í ṣeré o ohun tó ti wà nílẹ̀ Nàìjíríà ọ̀rẹ́dì kì í ṣeré ohun tó tún ń bọ̀ yìí náà yìí kì í ṣeré o ẹ jẹ́ ká sún ṣòkòtò wa kó lè dáadáa ohun tí mo fẹ́ pè fún wa yìí ó ní agbára o ohun tó wà náà ní agbára o ní agbára nípasẹ̀ ṣẹ̀ríà law náà tún ni o à ń sọ fún yín sẹ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tá a jọ jẹ́ Yorùbá ẹ má jẹ́ ká torí ẹ̀sìn ká wá gbà kan tí ò yẹ ká gbà mọ́ra o ẹ má jẹ́ ká torí ẹ̀sìn ká gbà kan tí èsè tiwa ká gbà mọ́ra o ọmọ Yorùbá ni wá o ọ̀nà tá a gbà tilẹ̀ wa tí ó fi tùbà tí ó fi tùṣẹ́ tá à ní rí ogun ìjiyàn gbé mọ́ tá à ní rí ogun ìpànìyàn mọ́ tí gbogbo kan mọ̀ lọ déédéé eré ẹ̀ lọ́yẹ kájọ sá o wọ́n ní igi náà ò lè dágbó ṣe o àgbájọwọ́ sì ni òun là fi ń sọ̀yà o ẹ jẹ́ kí a jọ fi ọwọ́ sowọ́ pọ̀ ẹ jẹ́ kí a jọ sí kí ni kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká gbé ilẹ̀ Yorùbá lárugẹ ká gbé ga ká gbé sókè nǹkan àgbẹ̀ wa tó ti mẹ́rẹ̀ ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ kí a jọ gbé nǹkan ọ̀gbìn wa àgbẹ̀ ká jọ gbé sókè àwọn nípasẹ̀ security tí ń dà wá láàmú ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká rí wípé ogun pé wọ́n ń pa wá yẹn ó dópin ẹ dì má jẹ́ kí á jẹ́ kí wọ́n fún wa ní ká gba ṣẹ̀ríà law láàyè torí wípé ṣẹ̀ríà law táwọn kan fẹ́ fọwọ́ sí torí pa ti wà nẹ́ẹ̀sì mùsùlùmí àbí àwa nẹ́ẹ̀sì kìrìsìtẹ́nì àwa wo nǹkan gbogbo tó mú wá bọ̀ tó mú bọ̀ fún wa àrò a fẹ́ fọwọ́ sí ṣẹ̀ríà law mo bẹ̀ wá ni mo wọ̀ wá ni o ṣẹ̀ríà law kò lè mú nǹkan gidi wá fún wa o kò sẹ́nìkan ní takò ẹ̀sìn ádà mùsùlùmí ni wá o ádà kírísítẹ̀nì ni wá o ádà ẹlẹ́sìn àbáláyé ni wá o àwa nígbàgbọ́ wípé nílẹ̀ Yorùbá o ọmọ ìyá kan náà ni wá ọmọ ìyá kan náà ni wá tó yẹ pé àjíjọ ń ṣe papọ̀ tí ó sì ṣiṣẹ́ láàrin wa tí ó jìṣà kò sí ìjà láàrin wa ọmọ eléégún ń fẹ́ ọmọ kírísítẹ́nì ń fẹ́ ọmọ àáfàá gbogbo nǹkan yìí ni àwọn babalá wa ń ṣe tí ó sì kò síjà láàrin wa tí ọdún eégún bá dé àjọṣe ni àwa mùsùlùmí ni o àwa kìrìsìtẹ́nì ni o àjọṣe ni bẹ́ẹ̀ ni tí ọdún iléyá bá dé àjọṣe ni tí ọdún kírísímàsì bá dé àjọṣe ni bá a ti ń ṣe láàrin àwọn ilẹ̀ Yorùbá nìyẹn tí bí wọ́n sì mọ̀ wá gbà nìyẹn ilẹ̀ Yorùbá nìyẹn ẹ má jẹ́ kí a gba tó yẹ ká gbà láàyè nílẹ̀ Yorùbá ṣẹ̀ríà law táwọn nọ́tàrà ń gbà láàyè òun lọ́fà tí ojú wọn fi ń rí nǹkan tójú wọn rí yẹn o púpọ̀ láti mọ nǹkan tójú wọn rí ní nọ́ọ̀tì nípasẹ̀ ṣẹ̀ríà law yẹn tí wọ́n gbà láàyè nípasẹ̀ ṣẹ̀ríà law tí wọ́n gbà láàyè àwọn ti bìlíì pé àwọn gangan làwọn ń ṣe mùsùlùmí àwọn gangan làwọn ń tẹ̀lé ẹ̀sìn mùsùlùmí yẹn wọ́n ti wá àwa tá a wá láti south west bíbá ẹ̀ lóòótọ́ a lè jẹ́ mùsùlùmí àmọ́ wọn ò kà wá tún
a real Muslim ó sì ń káwà kún nǹkan míì ni ló fà á lè rí Haúsá kan àbí Fúlàní kan tí ó wàá gba Yorùbá láàyè pé kó líìdì ń fóun lè rí láéláé ọ̀rọ̀ tí mo sọ lè jẹ́ àmọ́ òdodo mo ń sọ fún yín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ alẹ́ ijó lẹ́yìn rí tó pé ìmọ̀ọ́mù Yorùbá tó jẹ́ kọ́ Yorùbá àwọn Haúsá wà ń bẹ̀ yẹn ọ wá líìdì ń fáwọn Haúsá sẹ́yìn rí ni lè rí rí nà ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ló fi ń wálẹ̀ Yorùbá láti wáyé pé àwọn jẹ ìmọ̀ọ́mù tó bá lè jẹ ìmọ̀ọ́mù tán a máa gbé sàǹdákì fún wọn àwa tó yẹ tó gbé ní sọ Yorùbá àwa bílì bọ́yá ọmọ Yorùbá ni wọ́n láì mọ̀ wípé mísàn wọn tí wọ́n ní nọ́ọ̀tì òun náà ló mú wá fúnlẹ̀ Yorùbá yìí tí wọ́n á fi lè kárí mísàn yẹn tí wọ́n fi lè gba tí a fi lè fọwọ́ sí pé kí wọ́n gba sẹ̀ríà lọ láàyè tí wọ́n fò tẹ̀lú sẹ̀ríà lọ lẹ̀ Yorùbá ọ̀tọ̀ nìyẹn o ohun tó ṣẹlẹ̀ sí wọn ní nọ́ọ̀tì lọ́mọ ṣẹlẹ̀ sáwọn náà ní South West bíbá yìí o lọ́mọ ṣẹlẹ̀ sáwọn náà ní South West bíbá yìí o ẹ mẹ́rin kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n sáré pè nǹkan tó mo fẹ́ pè fún wa láti fi tẹ ara gbọ́ ní ṣókí ṣẹ́ni gbọ́ ẹ ṣe gan ni ẹ má bá wa ká lọ. Jonathan cannot be compared to the attacks, the killings we have on that television that won't finish his first year. The attacks, insecurity. Look at Musa that we were praising at that time. We were praising Musa. Look at Amuniton, INEC chairman, we were praising. Under Musa, we have had much more killings. These guys have rubbished the security architecture of Bola Tinubu. We are here to tell you the fact and truth. Look at what INEC conducted. Well, we will not use that to judge you. Look at the next election. So look at it critically. Tinubu will not tell us. See, I'm very angry with President Bola Tinubu in the area of insecurity. I'm very angry with him. We expected, when he was doing that restructuring, we expected more. But bàbá wa Tinubu ọmọ olódò dẹ tó wá pé ẹ fẹ́ ṣe ìṣọ́sọ́rì fún Nàìjíríà ẹ tètè ṣe lásìkò kó tó di 2027 àwọn ọmọ yín àmọ́ sọ fún yín ẹgbẹ́ ti mọ̀ wá gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ believe in one Nàìjíríà àwa ò believe in one Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún oníṣìí náà gan àti believe in one Nàìjíríà níṣìí gan believe in one Nàìjíríà tó àdín sọ fún wa wáyé pé one Nàìjíríà yẹn scam ló jẹ́ fún wa torí wọn ò tí ì ti gbogbo ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà wọ́n ń gbé àwọn kan lé àwọn kan lórí òun ló bàtà àbí believe in one Nàìjíríà mọ́ àmọ́ láyé pé ọmọ Yorùbá lẹ́yìn ọmọ Yorùbá ni yín a ti rí iṣẹ́ tẹ̀ ń ṣe àdíndúpẹ́ fọwọ́ yín pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe torí nígbà tí ẹ gba ìjọba yìí gbogbo àwọn ọmọ Yorùbá lẹ kó sínú ìjọba yín ipò táwọn ọmọ Yorùbá ti dé tipẹ́tipẹ́ tí wọn ò dé rí gan ayé ìjọba àsìkò ìjọba tí ilẹ̀ gbé ọmọ Yorùbá wá bẹ́ẹ̀ òun làbí ń dúpẹ́ fún bàbá Tinubu èdè tó wá ṣe tó wá múnú wa dùn pátápátá òun ni bàbá wa olóyè Mọ́jàsọ́lá tẹ̀tù wá tú sílẹ̀ gbé kọ́ padà sílùú bàbá ẹ̀ òun gangan ló fà á tẹ̀bi fọ́ tínú wa fi ń dùn fún yín ìgbéyàwó tẹ gbé yẹn ó dùn mọ́ gbé ọmọ Yorùbá nínú ó dùn mọ́ wánú gan ni we are so happy about it ìgbéyàwó tẹ ṣe yìí inú wa dùn gan ni gbé ẹ bá wa fi bàbá wa Mọ́jàsọ́lá kalẹ̀ gbogbo padà sílé pẹ̀lú gbogbo ariwo tó pa gbígbé àwọn ọ̀fẹ́ káwọn Fúlàní ọ̀pá wa mọ́ òun ò lè dáwọ́ tòun kalẹ̀ kí àwọn Fúlàní ọ̀pá ara tòun ẹ̀yin náà wá rí pé lóòótọ́ ni ọmọ Yorùbá ni pé wọ́n ní ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ tí dọ́mọ ẹlòmíì bí wọ́n ti sọ nígbà tí wọ́n ń kàǹpé fún yín wọ́n tó wá gbéjọba fún yín
àwọn Fúlàní ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Mọ́jàsọ́lá náà ni o ọmọ Aládìkún torí táwọn bá pa Yorùbá nation nígbà táwọn pa Yorùbá nation yẹn ó ṣeé ṣe káwọn Fúlàní wọ́n gbèjọba fún yín Yorùbá Tinubu ó ṣeé ṣe o àmọ́ àwa ṣe tiwa fún yín. Muhammadu Buhari ó lé Mọ́jàsọ́lá kó Nàìjíríà ó lè lọ ẹ̀yìn odi torí pé ariwo ti ń pa pẹ̀lú pé àfẹ́ Nàìjíríà mọ̀ Yorùbá nation la fẹ́ ẹ̀yin wá débẹ̀ nígbà yẹn débẹ̀ ńkọ́ ẹ ti wá wọlá Ọlọ́run ẹ ti wọlá Olúbàdàn ẹ ti wá dá bàbá wa Mọ́jàsọ́lá padà wáyé táwa ní dúpẹ́ lọ́wọ́ yín wáyé tá ní mọ̀ yín wáyé tá ní sọ́pọ̀tì yín àmọ́ ohun tẹ́ ẹ̀ bá ń ṣe ẹ mọ̀ wẹ̀yìn o nínú ìjọba yín bàbá Tinubu ohun tẹ́ ẹ̀ bá ń ṣe ìgbésẹ̀ bá ń gbé ẹ mọ̀ wẹ̀yìn wò tó bá jẹ́ pé ìṣọ́sọ́ ìtẹ́ fẹ́ ṣe yìí òun ni ó fún gbogbo ọmọ Yorùbá ní ìfọ̀kànbalẹ̀ ẹ tètè sáyìn ẹ̀ wọlé Olódòdẹ ẹ tètè bá buwọ́lù ó tó di 2027 àti ìmọ̀ àtàwọn bí ìfẹ́ dá o ní 2027 o àti ìmọ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé ní 2027 o Olódòdẹ òun làbí ń pawó lè fún yín bẹ́ẹ̀ dé buwọ́lù tẹ́fẹ́ buwọ́lù ẹ̀ẹ́dẹ̀ buwọ́lù nǹkan tẹ́ fẹ́ ṣe àti à ń gbọ́ pé fẹ́ ní state èdè buwọ́lù state yẹn kí ẹ lóúnjẹ ẹ kẹ́ ẹ ṣí ẹ káàkiri ká mọ state tààtú nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ ní ìsọ́sọ́rì náà ni ẹ̀ẹ́dẹ̀ buwọ́lù ìsọ́sọ́rì kí oníkálùkù padà sí regional government ẹ̀ ká ní security wa káwọn náà ní tiwọn náà kí Ìgbò ní tiwọn oníkálùkù ní security ẹ̀ kí á ráyè láti protect orí ilẹ̀ wa káwọn ìyá wa kí wọ́n rí mọ́ lọ oko déédéé tó lè sẹ́yìn tí ó dá wọn lọ́nà àwọn bàbá wa kí wọ́n lọ mọ́ dákun wọn kí wọ́n dákun wọn déédéé lásìkò èrè oko bá dé kí wọ́n lọ kó èrè oko wọn kí wọ́n lọ kó lọ ọjà kí wọ́n tà kí wọ́n rè bẹ́ẹ̀ tí ò ní sẹ́yìn tí ó dá wọn láàmú tó lè ṣe pé wọ́n fi màálù jẹ oko wọn nǹkan tá a fẹ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ nìyẹn bàbá Tinubu ẹ̀ẹ́dẹ̀ bá wá nǹkan ṣe sí ohun tá a fẹ́ nìyẹn nípasẹ̀ security gan lẹ́ẹ̀kan sí àmọ́ tẹnumọ́ ẹni tá a mọ̀ pé ó lè gbà wá lẹ̀ tá a mọ̀ pé a lè fọkàn tán a lè gbára lé tẹ́ ẹ bá fún ní security ọkàn wọn balẹ̀ lórí ẹ̀ òun náà ni Mọ́jàsọ́lá Àdìsá ọmọ Aládìkún jẹ́ kán mọ̀ olúwa mi tó sú ọ̀ jẹ́ kán mọ̀ ni o ọmọ Aládìkún Àdìsá ọmọ ládéládéládé ó ní Aláàfin Ọ̀ládé àníṣe adé ọmọ Aládìkún la gbà fáláàfin ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún Àdìsá ni o bàbá wọn Olódòdẹ ẹ bá wa ṣe nǹkan ẹ̀ láti pé kínú wa bí ṣe ń dùn sí yín ó túbọ̀ dùn sí yín lọ ẹ̀ sì ní ṣíṣe ìmọ̀ àwọn Fúlàní iṣẹ́ ìwọ̀n ò ní ṣe lórí ẹ̀yin lẹ́bùrí wọn bàbá tí Olódòdẹ ṣe ti gbọ́ ẹ ṣe gan ni ẹ jẹ́ ká pè ètò kù ẹ̀yin wa ẹ máa bá wa ká lọ. We expected, when we was doing that restructuring, we expected more, but otherwise is happening. If Tinubu has the political will, he's really having the political will, he let him repeal Sharia. He can do so. He has control of the house. You have the southern part of this country, you have the middle belt, some places in Connaught which would vote in support of repealing Sharia. Let me tell you, they will vote in support of repealing. Even the Sharia itself is not being used for politicians, it is used for the poor. Sharia is for a tool for control. Yes. These Muslims, as you see them so, they tell you that Sharia does not affect non-Muslims. They are lying. Even during fasting, they will be lying, bold-faced lie. In Kano State today,
they ban you from eating in public because some people are fasting. It's not affecting non-Muslims. They destroy your shops, alcohol, Hizbah and co. All these blasphemy, whatever it is. They carry it out openly. And you infringe on the rights of Christians. And you say Sharia does not happen. Before Sharia, all these things don't happen like in the way it happens. Government doesn't have even, we just look at the constitution and impose Sharia. You know, the constitution says that any state that wants to adopt Sharia. So today, if a Muslim governor comes in Lagos, you have a Muslim governor in Lagos, and we have Muslims occupying the Lagos Assembly, Lagos State can say, yes, we want Sharia. Yes, you can say. That time you'll be here and say, we Muslims are plenty now. Sharia is for us now. We Muslims are plenty now. Look at the other time, you talk that you say, Jesus, no, these guys, they have infiltrated everywhere in the southwest. It is now that we are opening the eyes of people that still have a golden opportunity to destroy the Sharia from our system, flush it out from our system. If it doesn't flush it out from our system, it's going to create much more problems for him and his people in the southwest. Because that Sharia sitting in that constitution gives political power holders the right to implement Sharia in their various states. That's why the Fulani, they are infiltrating left, right, center, trying to push this and that, push Sharia in from north. They try the middle belt is not working. That's why you see the killings about kings. You know, they look at the killings in Plateau State jobs. Fulani, they call it a lie. Fulani, they create a scenario. They create problem and accuse the indigenous of killing their cows. They will point their own cows because they want to start killing, they want to cause chaos. Because that's what they are known for. If they go into a community and that community is peaceful, they don't see, they are not okay if any community is peaceful except they are the ones within that community. And they are imposing themselves on that community, taking over every aspect of their lives. Culturally, they take over. Economically, they take over. Education-wise, they take over. Like religious-wise, they take over. Then they will be peace. Everybody will not come to a place, and he will be restless if he does not dominate you and make you a slave. Look at them in Nigeria, 15 million. Look at what they are doing. The Hausas are over 65 million. The Hausas, there's no significant politician that can stand up to Fulani as 15 million or less than 50 million. There's no. Because of this same Sharia thing. I have said it that no how. If people were to vote for Sharia, a referendum on Sharia, Sharia will be abolished because we don't have a referendum in our constitution. If there's a referendum on Sharia, Sharia will be abolished. Now, I thank God that the US is in Nigeria. The US will do what it knows how to do best. I know the Fulani, terrorism, Boko Haram, ISWAP, these are their lifeline. I'm telling you, if you are able to crush all these people, the Fulani will not be powerful in Nigeria again. They don't have relevance. Look at what people is doing to their politicians politically. And why is people failing in insecurity? Because their same brothers are the ones terrorizing the whole of Nigeria and they still want to become president. A Southerner has come to teach them politics, flood them, left, right, center. They have come to dismantle them politically. What can they offer is to terrorize. Use Islam, use the sentimental, sensational religion. You now enter everybody. Maybe they are Muslims. This law we use to guide Muslims. So we need to respect our rights, respect our learn to live. Should I learn to live with an animal? Somebody has declared himself an animal. You take the animal and put it in a cage. You don't learn to live with animals. I've been in a place. Somebody will abuse Jesus. We say, may God forgive you. Somebody else abuses Muhammad that was born of a woman. They'll start killing. These people are mad people. These are crazy people. They're not okay. They should be locked up in a jungle or in a cage. We don't learn to live with crazy people. It is not possible.
instructed everybody to stop fasting? Who sent you message to fast? You make the decision to fast. Why can't you? Is there no discipline in Islam? Is there no discipline? Discipline yourself and force your fast. You are not complaining that everybody is cooking, everybody is eating, everybody is doing this and that. Are you the only people fasting? I don't know. I've said it before that the kind of Islam they practice in Nigeria is not called for. Are you the only people fasting? Other people are fasting. Christians are fasting. In midst of some people they work in a company that cooks. So company that is cooking now, owned by a Christian, you are working as a Muslim. Because you are fasting, the woman should close the shop. You will not come to work again, you close the shop. Because of what? Why? If everybody start behaving like the Muslim, do you think everybody will find this place peaceful? Lie. Any small thing you carry weapons, carry gun and start killing. Now, there's reports that Christians are revenging the killings of Fulani, and the Fulani are shouting, hey, they are killing us. When the Fulani were killing those Christians, you didn't hear their voice. They just see, they don't even see, they don't even hear, they don't even see anything happen. They are happy in their mind. Oh, they are renewing their population. We are getting more powerful. Our numbers are increasing. We are this and that. They are happy. But if you stood up and said, okay, this madness will give you madness, they are not crying. You see the hypocrisy. Local Nigerians, they are not good ambassadors of Islam. They call it religion of peace, but they don't say anything peaceful about these local Muslims. Look at the Southwest. Look at other people. The same way in Afghanistan, Yemen, and all these God-forsaken. Look at their region. Underdeveloped. It just looks like everywhere you find all these ideologies, there's always underdevelopment. There's always poverty, economic instability, rivalry, hatred. That's just it. May God help Nigerians. Then they are more than 100. Èèyàn wa mo lérò pé ohun tẹ́ ẹ gbọ́ yìí ọwọ́ tì gan ni o. Àwọn bàbá máa ń sọ pé àbọ̀wọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá ti dénú ẹ̀ yóò ti òdìdí. Ohun tó ń lọ nílùú Nàìjíríà òun la mú wétí gbọ́ yín o. Ohun tó ń lọ láàrin ìjọba Tinubu àti àwọn Northernland àwọn Fúlàní yìí kàbá ṣé ẹ ti rí àrà tó ń fẹ́ dá fún wa ní Nàìjíríà òun lẹ̀ ń gbọ́ yìí o. Tá a bá sọ wípé àfọwọ́ ṣẹ̀ríà lọ ẹ̀yin ọmọ ìyá wa tá a jọ jẹ́ mùsùlùmí kan náà ẹ mọ̀ bínú pé ṣẹ̀ríà lọ yẹn ẹ ká gbà láàyè kí ló kà pẹ̀lú ṣẹ̀ríà lọ Yorùbá ni wà náà Yorùbá ni wà ẹ̀sìn ní ó mú wá fún wa ni àwọn baba ńlá wa wọ́n gba ẹ̀sìn yẹn ni nígbà tí wọ́n gbẹ̀sìn yẹn tán wọ́n wá bí àwa náà sínú ẹ̀sìn mùsùlùmí wọ́n bí àwọn ọmọ ìyá wa kan sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì àtijọ́ ń gbégbé àlàáfíà tí ó tìjà tí ó sì wàhálà kankan nǹkan táwọn Fúlàní rí náà nìyẹn tí wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà lọ lé wa lórí láti mọ̀ fi bára wa jà ó sì ti ń ṣẹlẹ̀ torí a rí náà ọmọ ìyá wa kan ní ìṣẹ́ pé fanatic Muslim ni wọ́n tí wọ́n ń pariwo pé àwọn kan lẹ́lẹ́bọ àwọn kan ní kèfèrí igbe kìrìsìtẹ́nì gègé ṣe ẹ̀sìn tọ́lọ́run lédùmarè yọ̀yọ̀nú sí àwọn ẹlẹ́bọ kì í ṣe nǹkan tí ẹbọ ní inú làwọn wọ̀ gbígbé ẹ̀sìn àwọn gangan ní wọ́n wà lòdàn náà why ẹ̀yin ọmọ ìyá wa náà Islam ẹ mẹ́rin ká máa sọ nǹkan bá mọ́ ìkan náà ni wá ẹ jẹ́ ká sọ wá dòdò sọ̀wọ̀ ogun tó ń jà wá nílẹ̀ Yorùbá ó ju èyí tá a fi máa rán yín lọ ṣẹ́ni gbọ́ ẹ ṣe gan ni àlejò báyìí lọ ọkọ̀ tẹ̀mí padà Ìbíyẹmí Ọláìtàn ló kọ mi tó gbé mọ̀ sí Ìbíyẹmí TV show ṣẹ́ni gbọ́ ẹ ṣe gan ni yóò túṣẹ fún wa láṣẹ ìdùnnú rẹ̀ ṣẹ́ni gbọ́ mo wá gbàládùn fún gbogbo ẹni olùfẹ́ mi tẹ́ ń wò mí ojú tẹ̀ fi ń wò mí dúnú ní fọ́ o bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò mọ̀ ní di o ọwọ́ tẹ̀lé bá mi pín ètò yìí tí ó fi lọ dáadáa ẹni fọwọ́nà gbọ́mọ sí ṣẹ́ni gbọ́ èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà ní mọ̀ débà
láṣẹ Èdùmàrè. Owó tẹ̀ wá ibi tẹ́ ẹ̀ ti mú owó tẹ́ ẹ̀ fi ń ra dátà tẹ́ ẹ̀ fi ń wò wá torí bí ò sẹ́yìn kò sáwa lẹ́yìn ọ̀nà ẹ̀yin náà la gbójúlé torí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ bá wa pín ètò tí ń lọ òun làwọn náà fi mọ̀ àwa náà pé àwa náà a tẹ̀ lè sọ àwọn nǹkan kan nípa nǹkan tí ń lọ Nàìjíríà lẹ́fì mọ̀ fún wa ní ìwòrí àbẹ̀yìn àwòrán ni ibi tá a bá ti ṣe àtiṣe kọ̀ọ̀kan àbí nǹkan kan tá a bá ti ṣe ẹ jẹ́ ká rí lábẹ́ comment ẹ mọ̀ correct wa ká mọ̀ yín lábẹ́ comment ṣẹ́ni gbọ́ ẹ bá wa comment o ẹ mọ̀ gbàdá ẹ bá wa comment ohun tẹ́ẹ̀ náà bá rí lórí nǹkan tá a ṣe ẹ jẹ́ ká rí lábẹ́ comment yín ṣẹ́ni gbọ́ ẹ ṣé gan ni God bless you all ó dàbọ̀.